Aláròyé máa wí o. Owó ẹ̀yọ̀ lábọ́dé. Aka Bọ̀dé Tàfà. ẹ̀tọ́ ọmọ ọdún mélòó? 32 years. Ọmọ ìlú bo ni yín? Ọmọ Iléṣà. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Iṣẹ́ igi. Igi irú wo? Mo máa ń ra igi, mo máa ń tà. Mo dẹ̀ ń ṣiṣẹ́ business mọ́tò, mo máa ra mọ́tò, mo máa ń ta mọ́tò. Kí ló gbé yín débi? Ẹ̀mí on 31 oṣù kẹta ní wọ́n arrest mi. Ọdún wo? 2024. Ìgbà tí mo dẹ̀ débí, wọ́n ní suspect ni mí, báwọn ń wá àwọn méjì kan. Orúkọ wọn wà lára àwọn tó petition. So nǹkan tí ojú èèyàn ò dẹ̀ tó, ojú Ọlọ́run tó. Mi ò mọ̀ nípa ẹ̀, mi ò mọ àwọn ọmọ yẹn, mi ò rí wọn rí. Dìsín mi ò rí wọn rí. Bọ̀ṣẹ́ mọ̀ pé ìjọba nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ sọ pé àwọn ń wá yín. Mo mọ̀. Kí ló dé tán fi ń wá yín nígbà yẹn? Mi ò mọ nǹkan tí mo ṣe. Kò dẹ̀ possible kí n wá sí fẹsẹ̀ ara mi wá sí station pé tó gbé mo gbọ́ pé wọ́n wá mi tó kò sẹ́ni tí ká ní mo lẹ́ni tó lè mú mi wá, màá wá. Gbogbo ìgbà tán fi ń kéde pé àwọn wá yín yẹn, ibo lẹ sá sí? Mi ò sá lọ bí kankan, Iléṣà náà mo wà. Ìlú wo lẹ wà ní Iléṣà? Iléṣà gangan mo wà. Iléṣà mo gbé ibẹ̀ mo kọ́lé sí. Ṣùgbọ́n wọ́n tún wá fẹ̀sùn kàn yín gbà yẹn pé ẹ bá àwọn olóṣèlú pa àwọn èèyàn kan. Mi ò bá olóṣèlú pẹ́ anybody. Mi ò pààyàn fún olóṣèlú. Ẹ̀yin ò dẹ̀ ṣiṣẹ́ irú yẹn rí. Gbogbo ọjọ́ ọmọ ẹgbẹ́ PDP. Gbogbo àwọn leader tó ń béèrè lọ́wọ́ mi bí nínú ẹgbẹ́ PDP, mi ò ní nọ́mbà àwọn àjọ sọ̀rọ̀. Bí ọ̀nà ìbùsùn ìròyìn tó sọ sí àjọ sọ̀rọ̀, mi ò ní nọ́mbà àwọn. Wọ́n lè wo wọ́n lè wo fóònù tó security àjọ sọ̀rọ̀. So ẹni tí èmi pẹ̀lú ẹ̀jọ̀ máa ń sọ̀rọ̀ ní Solúwàrà. Sọ̀rọ̀ olóyúsì máa wọ̀n yẹn. Nígbà ìdìbò ọdún tó kọjá, ipa wo lẹ kó ní Iléṣà? Mi ò ilé ìgbé mo lọ dìbò, mi ò kópa kankan ní ìgbé mo lọ dìbò. Ẹ̀dẹ̀ láwọn ọmọ tó ń ṣe jàgídíjàgan. Ọmọ tí mo bí sí ọmọ 2-3 ọmọ kò sọ́mọ́ mi tó ti pé 7 years. So ọmọ tí èèyàn bá dẹ̀ bí léèrè lè sọ̀pọ̀ ọmọ ẹ̀. So mi ò lọ́mọ tó ń ṣe ọmọ tó wá ṣe jàgídíjàgan tó bá ti wá sójú mi pé mi ni ọ̀gá o. So báyìí ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe tán fi mú yín wá? No, lọ́nà mú fún ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ àbí. No, ìgbà tí mo débì, wọ́n wá ní ṣé mo ṣẹgbẹ́ òkùnkùn, mo wá ní mo ṣẹgbẹ́. Wọ́n lẹ́gbẹ́ òun mo ṣe mo láàbí. Wọ́n ní ṣé mo ti bá wọn participate nínú pẹ̀lú investigation tó pẹ̀lú nǹkan tó sọ fún mi pé ẹni báyìí ṣé mi mo pa, mo ní nǹkan mo pa. Wọ́n ní petition ti wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ pé èmi mo pa ẹni yẹn, mo wá ní mi ò sí níbẹ̀ pé èmi kọ́ mo pa pé bọ̀ lọ́jọ́ yẹn mo wà níbẹ̀. Ibi tán ti pa. Ibi tán ti pa. Ìgbà wo lẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn? Bóyá bí 7 years ago. Kí ló dé tẹ́ fi darapọ̀? Ìgbà tí mo dé láti ìpínlẹ̀ yẹn, wọ́n pẹgbẹ́ kan ní ẹgbẹ́ ẹyẹ, wọ́n ti wà fílẹ̀jì ọ̀dọ̀ wa. So iṣẹ́ táwọn èèyàn bá ṣe làwọn wá máa ń kó. So ẹni tó wá initiate mi kò sọ fún mi pé ẹgbẹ́ òkùnkùn la fẹ́ lọ ṣe, ó dé a fẹ́ lọ ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. So mo gbé wọn lọ. Mo sì bá àrùn lẹ́nu. Sọ́dẹ̀ sọ pé no going back. Nǹkan tó sọ ń gbà yẹn pé no going back. Ó ti tó operation mélòó tẹ́ ti bá wọn lọ? Kò ju bí 4 àbí 5 kan ìṣọ̀ yẹn náà lọ. Kí lẹ ṣe láwọn operations yẹn? Mo gbé wọn. Ẹ kàn gbé wọn pẹ̀lú mọ́tò àbí ọ̀kadà? Ọ̀gbà mi ọ̀kadà, ọ̀gbà mi mọ́tò. Tẹ́ bá ti débẹ̀, èyí ó dẹ̀ dúró. Ẹ máa wo nǹkan tó ń ṣe. Kí náà máa ń ṣe ńbẹ̀? Kò ń ṣe bí tí mo ti bá jáàrùn bí ẹni lọ ibẹ̀, àdèmá máa dúró bọ̀ ní irú ibẹ̀ yẹn. Mo báwo lè súnmọ́ ibẹ̀. Ṣùgbọ́n ara wọn ni yín. Ẹ mọ̀ pé láti gbé wọn tó bá ti ṣe láti àwọn ló máa wá láti gbé wọn rescue. Pọ̀ gbogbo àwọn oògùn tán náà bá ní charge. Èmi kọ́ ni mo ní òun, ọ̀dọ̀ mi kọ́ náà ti bá. Iléeṣẹ́ ọlọ́pàá gẹ́lẹ́ sọ pé ọ̀dọ̀ mi kọ́ náà. Mi ò ní kẹ́rí bí tí mo wà ní òun parọ́. Nǹkan tó wáyé tí màá sọ pé wọ́n pàṣẹ yẹn ló kán ní tèmi, ọwọ́ ẹ̀ tí mo dẹ̀ ti ra lé lé. Kí lẹ fi ń ṣe? Ìgbà yẹn mo ṣiṣẹ́ gold security mining. Mr. Lee náà máa ń kó ìwé yẹn gbà yẹn. Ẹ̀yin lẹ ń ṣọ́. Nígbà yẹn tó jí àwọn kidnapper, àwọn tó máa ń jíyàn ló wá jí àwọn ọmọ ẹ̀gbẹ́ ìgbà yẹn.
so lẹ fi wá ń ṣọ́. Òun àti Ṣó ló jọ ní link. Ṣó ló wá pè mí wá fún mi iṣẹ́ oṣù. A máa ń ṣọ́ àwọn ìlú ẹ̀ sáìtì ńgbà yẹn. Ṣé wọ́n fún yín ní láísẹ̀nsì ìbọn yẹn? Wọn ò fún mi. Ẹni tí ó bá mi ra ilé kò sọ fún mi pé kán máa ń ṣe láṣẹ̀ṣì pé mi ò mọ̀. Ẹ mọ̀ pé ọmọ oko ni mí, mi ò kàwé. Lọ school so ká ní kó sọ fún mi tán máa ń ṣe láṣẹ̀ṣì yẹn, màá ṣe láṣẹ̀ṣì yẹn. Ṣé àwọn ìyàwó yín àtàwọn ọmọ ti wá mọ̀ pé wà ń bí báyìí? Àwọn ọmọ ó ti pẹ́ tí mo ti wà níbí. Èmi ló pé 104. Tẹ́ ti wà ń bí. Kí wá ní ọ̀rọ̀ tẹ ní fún ìjọba? Torí pé ọmọ ẹgbẹ́ PDP ni yín, PDP ló sì wà níjọba. Irọ́ ẹ má sọ pé ò ń ṣe Ọlọ́run ní jẹ́ kí n kọ́ mú kan. Ọlọ́run kan kádàrá pé màá wà níbí ní táìmù yìí. Mi ò lè ṣe tọ́ọ̀gì lóṣèlú torí tó bá jẹ́ pé ọmọ ló wà níbí, a ti wá gbà á.